gbogbo ibikíbi tí àwa mùsùlùmí bá wà láyé ó pàtàkì ká máa kíyèsí ṣé mùsùlùmí ni wá lórúkọ ìṣe àtẹ̀sìn àbí akẹ́ǹjẹ́ mùsùlùmí lórúkọ lásán ni ìṣe wa ọjọ́ tí mùsùlùmí ẹ̀sìn wa kọjọ́ tí mùsùlùmí. Eléyìí ń fẹ́ ká máa pàkíyèsí ara wa ní gbogbo ìgbà nítorí pé a rí i pé ń bẹ nínú àwọn mùsùlùmí tí wọ́n ń jẹ́ mùsùlùmí lórúkọ lásán ìṣe wọn kì í ṣe tàwọn mùsùlùmí ẹ̀sìn tí wọ́n ń ṣe kọjọ́ tàwọn mùsùlùmí. Lọ́nà wo? Ẹ kàn pera yín mùsùlùmí náà ni torí pé bàbá yín ó bí yín ní mùsùlùmí àti ìyá yín wọ́n sì sọ yín lórúkọ mùsùlùmí, ṣùgbọ́n a rí i pé ẹ ti mẹ́bọ mẹ́sìn àti rí i pé ẹ̀yin náà ń bá wọn ṣe nǹkan míì tó yàtọ̀ sí ká sin Allahu lónìkan. ẹ̀ ń bá wọn ṣẹbọ, ẹ̀ ń bá wọn sóòṣà, ẹ̀ ń bá wọn gbé òòṣà ìdílé yín lárugẹ. ẹ̀ dúró lójú ìsìláàmù ká mọ̀ yín ní mùsùlùmí. ẹ ti di ṣekúṣẹyẹ, ẹ̀ ń ṣe yìí, ẹ̀ ń sọ̀hún. eléyìí túmọ̀ sí pé ìṣe mùsùlùmí o, torí pé ìtumọ̀ islam ni pé ìsìláàmù yìí ò ní fi ilẹ̀ ńgbà kankan bóyá ń dùn àbí ń kan, bóyá ń dẹrùn àbó ṣòro, gbogbo gbà o gbọ́dọ̀ fi ìsìláàmù sílẹ̀. o gbọ́dọ̀ dán nǹkan míì wò bí ti wulẹ̀ ó kéré ma lórúkọ pé bùkátà tó wà níwájú rẹ kò tí ì bíyá ó wá ní kó dánbò míì wò. dánbò míì wò báwo? èèyàn ṣe dánrí ibú wò, èèyàn ṣe dán ìṣekèfèrí wò, èèyàn ṣe dán ìṣẹbọ wò. bẹ́ẹ̀ láàrin wọn láwọn kan tó ń pera wọn mùsùlùmí láwọn àyè ọ̀tọ̀ọ̀tọ̀ lókè pẹ̀yìn náà wọ́n máa lóòṣà ìdílé eléyìí tó ṣe wípé tó ń ti pé wọ́n ti jẹ́ mùsùlùmí wọn ò pa òòṣà ìdílé yìí tì o, àwọn náà ń tún sin òòṣà ìdílé, wọ́n ń bọ òòṣà ìdílé. oníkálukú sì lówó tí máa ná wípé kí bíbọ sísìn òòṣà ìdílé ọmọ bá parun. wàlà hawla wàlà quwwata illa billah. torí pé ìgbàgbọ́ wọn òun náà ni pé táwọn ọba ti bá wọn kópa nínú à ń bọ òòṣà ìdílé ọ̀rọ̀ àwọn dàrú, ìgbésí ayé àwọn yóò polúkúrúmuṣu, gbogbo àdáwọ́lé àwọn kò ní máa yọrí sí rere. ó dájú tó o bá ti dán wò bẹ́ẹ̀ ó ti di ọ̀ṣẹbọ, ó ti kúrò nínú ẹ̀sìn Islam, gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́. walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna 'amaluk wa la takunanna minal khasirin. Olúwa ní dájú àti ránṣẹ́ sí wa nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gẹ́gẹ́ bá ti ṣe ránṣẹ́ sáwọn ẹni tó síwájú rẹ̀ pé tó bá ṣẹbọ sí Allah pínrín iṣẹ́ rẹ̀ ó bàjẹ́, ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni òfò. Olúwa ń sọ bẹ́ẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam. anabi ò ní ṣẹbọ láíláí sí Allah. Olúwa fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tó bá ké bí àtúbọ̀tán anabi bọ́rọ̀ rẹ̀ ó ti ṣe rínu tó bá ṣẹbọ sí Allah bó wàhálà wa kúrúntù. tó bá ṣẹbọ sí Allah pínrín tiẹ̀ bàjẹ́, gbogbo iṣẹ́ rẹ̀ dàrú, ó ní àtúbọ̀tán má eléyìí tó ṣe kó sùn wà. torí ẹ̀ jáwọ́ ń bẹ o, ìwọ tó yé ṣẹbọ dì sí, ìwọ tó ń bá wọn bóòṣà kó ń bẹ o, nítorí pé kìí sọnà èé ṣe mùsùlùmí dé mùsùlùmí lọ́tún kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ dáadáa látòní lọ, gbogbo ètò ti ṣe tẹ́lẹ̀ ti wó dànù. kó bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa látòní lọ, kó tètè múra kó le. ó ń bẹ nínú ìjọsìn tó ti ṣe síwájú èyí tó ṣe kówó lo ní tó fi ṣe bíi hajj, àfi kó tún tẹ̀lé owó mi jọ kó lè bá a lọ sí hajj mi. páyà Allah ìwà mùsùlùmí, ìṣòro owó ló dé bá tó fi ń tọ̀ yọ ọ̀sùn lọ. páyà Allah ìwà mùsùlùmí, ìṣòro owó ló dé bá tí wọn náà fi ń bá wọn sin ọ̀sẹ̀ méjì. páyà Allah ìwà mùsùlùmí, kí ni ìṣòro tó dé bá tí wọn náà fi ń lọ bá wọn bó oṣù ògìyàn. páyà Allah ìwà mùsùlùmí, kí ló dé tó fi ìsìláàmù rẹ sílẹ̀ tí wọn bá wọn bó oṣù àpópó? kí ló ṣe ọ́ tí wọn náà bá wọn sin Ọ̀ṣun Òṣogbo? ṣebí mùsùlùmí ni ọ́? ó ti di kèfèrí nígbà tó ti fi ìsìláàmù sílẹ̀ tó ń bá wọn ṣẹbọ, nítorí pé ìsìláàmù kò gbà bẹ́ẹ̀. ó ti ẹgbẹ́ bọ́ lọ sórí ìta mẹ́ta ni, ó ti di káfìrí ẹbọ kọ̀. kí ni ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìsìláàmù?
níbo ni Islam ti ní kó lọ kàlùkùránì gan lórí ta mẹ́ta, níbo ló ti ní kó kàlùkùránì lórí ta mẹ́rin, à ń bọ̀ sí oríta mẹ́jọ. ọwọ́ agbẹ́bọ wọn náà wàá gbé gbá, ọwọ́ à ń súre sínú gbá, gbogbo ẹyin tó yẹ kó jẹ kí gbogbo àyà rẹ tó hàn gógó kó lè bá àdìpọ̀ orí nǹkan kó síbẹ̀, ọwọ́ lọ gbé kalẹ̀ fún tani. ó fi Islam rẹ ṣòfò, ó fi Islam rẹ ṣòfò. Olúwa Ẹlẹ́dàá má jẹ́ ká fi Islam tiwa jóná, torí ẹ dákun ẹ jẹ́ ká mójútó Islam wa. àmọ́jọ́ tí kú ń bọ̀, wàláhì ẹlòmíì ìjọ tó dán ẹbọ wò ìníkú pàmbẹ̀. ẹ sì máa pé ìta bá ṣe káyìn àṣekágbá lọ́jà nù sẹ́ yọ wá dọ́mà jahannam. Olúwa dákun má ṣe wá lọ́mà jahannam. lóòótọ́ àwùjọ dọ̀tí wọ́n máa fi lọ́kùlọ lọ, ìṣòro sì wà tá a wà nú ẹ̀, wọ́n máa fi lọ́kùlọ lọ pé ṣe báyìí ẹbí ìṣòro ló dé. ìṣòro ọ̀bá àdé Allahu náà lÓlúwa, òun náà là á máa pè. òun ló wù wípé kí ṣòro dé sí wa, tó bá tún wù láti mú ṣòro ńkó bàbá ńlá kó ẹnìkan ò lè pé kọ́ má kó mbẹ̀. torí ẹ dákun ẹ má jẹ́ àfi Islam wa ṣeré o, ẹ má jẹ́ àfi Islam wa táyò. gbogbo ẹ̀yin tẹ́ di ogun má bí sẹ́yìn ẹ lọ tú o, ogun òfò tẹ́ di má bí sẹ́yìn òǹgá ni òjẹ́ ta o, ó ní òjò wọn gbé sẹ́wà fún yín o. gbogbo ogun òfò tó de mára ìníjẹ́ kọ́yàn ọmọ lù ọ́, ó rí i pé ibo kan gbọ́ létí ń jò ní ó lè ṣe nǹkan kan, ọwọ́ adélé tán halẹ̀ ọlọ́gbàgbé kò ka yín bẹ lọ́wọ́ ẹ, ọwọ́ ẹ lọ́wọ́ àkéésè díẹ̀ ó yẹ kó rí. torí ẹ kò kíyè sára gbogbo àwọn nǹkan wọn yẹn mùsùlùmí ẹ ṣe é. àfẹnitọ́ bá fẹ́ ba àtúbọ̀tán rẹ jẹ́ fún ọ, òní ọ̀sọ́ pé kọ́ máa da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. kí ni túmọ̀ pọ̀ ń ṣe Islam nígbà tó tún para dáradára tì. torí di eléyìí ká rántí pé nígbà